Ẹja lónìí fún lèmi jẹ́ o, àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin. Mo ní wí fún gbogbo mùtímù wà ní Bisi Ologe TV ni ẹ mọ̀ wò, Bisi Ologe Show. Gbajúgbajà ni wọ́n o, bẹ́ẹ̀ bá rí wọn. Mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe. Bisi Ologe fúnra ara rẹ̀ ń kọ́. Ọmọ námù lóró òkè. Àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ. Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà. Àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni. Àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀. Mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkọ mi nìjọ. Mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀. Wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkọ mi nìjọ. Mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkọ mi nìjọ. Nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ. Àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi. Ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́. Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá. Ire lójú wáyọ́mọ́ rí, ire lójú owó yọ́mọ́ rí. Bisi Ologe Show ni ẹ mọ̀ tẹ́tí sí kẹ́ ẹ mọ̀ wò. Reports of low voter turnout all over the state. So you have voted, sir. What are we expecting from INEC this time around in this election? Bring your mic down. Bring your mic down. Well, honestly, INEC is already a discredited, organization. So let's hope they will improve on their past performance. One of the major things people will be expecting is to see transmission of results in this election. Are we hoping that will happen? I'm not quite hopeful because I have not seen measures they have taken to improve their past performances. How would you rate INEC so far from their performance 3 weeks ago, from what you've seen now? Still below expectations. Below expectations.